Pèkélé arúgbó jẹ gbèsè ta ni yóò san pa ta ni yóò san pa ha tọ́lọ́run bá ń jàjà ẹni tí Ọlọ́run bá ń jà fún ènìyàn láyé àní bó bá gbé yàn sínú iná a máa tuni lára ni àṣírí oríṣiríṣi a máa tú. Mo fẹ́ kí ìwọ ọmọ Yorùbá tó ń gbọ́ mi tó ń wò mí lọ́wọ́ kó o mọ̀ wípé àsìkò tí Ọlọ́run fẹ́ tú wa sílẹ̀ kúrò ní ìgbèkùn ayérayé tá ti wà for more than 60 years lélẹ̀. Tí ìwọ àtèmi bá wá kùnà láti má jẹ́ ká jáde kúrò ní ìgbèkùn yẹn, mo fẹ́ kó mọ̀ pé àwọn òní ilẹ̀ tipẹ́tipẹ́ la ti ń gbàdúrà àtàwẹ̀ tá ti ń gbẹ́bọ tá ti ń ṣètùtù tá ti ń sọ̀rọ̀ tá ti ń ṣe gbogbo ẹ̀. Ọ̀run sì ti wà ní ìhà tiwa sí tó bá rí gbogbo bí nǹkan ṣe ń lọ. Àsìkò yìí wá ló yẹ kí gbogbo wa ká fi gbogbo tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ àtàbòsí ká gbé kúrò. Mo fẹ́ kó mọ̀ tó bá láìkì ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó láìkì àbòsí àtọ̀tẹ̀. Mo fẹ́ sọ fún ẹ lẹ́ni wípé kò sí ọmọ Yorùbá kankan bó ti ń wò kéré ọmọ àbí lágbàlagbà tí ò ní àbòsí àtọ̀tẹ̀ lára. Bóyá amúlọ́yàn ni, bóyá wà nínú omi wa àtóúnjẹ wa ni, I don't know. Ṣùgbọ́n tó bá rìn ìrìn àjò dé àwọn ibìkan nínú ayé, wàá rí wípé àbòsí ò pé, ọ̀tẹ̀ ò sì lérè ó máa tẹni rì, wàá yàgò fún. Kí ni mo wá sọ? Àsìkò tó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká unite ara wa lélẹ̀, ká gbé ìjà ẹ̀sìn tì síbì kan ká kọ́kọ́ defend ilẹ̀ baba wa. Àtàrà wa tá bá ní ká defend ilẹ̀ baba wa, ara wa là ń defend àná wa, ọ̀la wa, òní wa, ó là ń defend. Yes. Now, kí àlàyé mi má pọ̀ jù kí tó gbé fídíò yẹn wọlé kó fi ti ara ẹ̀ gbọ́. Kó o sì fojú ara ẹ̀ rí. Ǹjẹ́ o mọ̀ wípé àwọn Fúlàní tó ń dá gbogbo dìó Nàìjíríà láàmú, wọn ò pé 1%, they are less than 1%. Yes. And the Fúlàní tó ń dá ayé wa ìwọ àtèmi láàmú, tó ń dá gbogbo Nigeria citizen láàmú, wọ́n wà ní city, they are the Fúlàní living in the city. And they are less than 1%. Tó bá wo population wa báyìí, ẹ jẹ́ ká ṣe ní plus and minus. Àfẹ̀mọ̀ kó má ti máa gbẹ́nu lé 300 million people àbí above. Less than 1% wá halẹ̀ máyé ìwọ àtèmi, àwa dìónà, àwa ta nìkan. Jẹ́ kí wá sọ lára àwọn àṣírí wọn. Ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ń ju okùn sí ẹsẹ̀ àwọn àgbààgbà wa, àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí sọ ti ilẹ̀ Yorùbá, dòdì ó Southern àná pé, ṣùgbọ́n ẹ jẹ́ kí sọ ti side wa. Ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi orí àwọn àgbààgbà àwọn leaders wa tó yẹ kán wò wọ́n lójú, kán sọ fún wọn wípé ẹ lè máa ṣe irú nǹkan báyìí fáwọn èèyàn mi. Àwọn èèyàn mi ò ní gbà nǹkan báyìí. A fẹ́ ìyà fún àwọn èèyàn mi. Igbá báyìí àwo báyìí kán dìde kán dúró lórí ẹsẹ̀ wọn, kán sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ kan tí wọ́n jẹ́ láti defend ìran wọn. Ṣé o mọ̀ pé wọ́n ti kùnà láìmọye ọdún? Àgàgà àwọn tó tilẹ̀ wà níbẹ̀, àwọn àgbààgbà tó wà níbẹ̀ lásìkò yìí, tí bá sọ pé àgbààgbà ń sìn, àwọn lọ́balọ́ba níjòyè, àwọn politicians, àwọn prominent people, gbogbo wọn pátápátá ni mo kó papọ̀. Wọ́n jẹ́ kó yé wa, wàá fi ti ara ìgbọ́nu fídíò yẹn. Wọ́n jẹ́ kó yé wa wípé tó bá ti jókòó bẹ́ẹ̀ tó wo everybody. Ṣé o mọ̀ pé monitor? Èèyàn ń gbó tẹni tí ń ṣọ́ ni. Anybody wa tó bá ti rí among Yorùbá tó rí pé bóyá politically ó good, ó wà radical, ó lè stand láti block their way, láti stand for his people, ó lè dìde láti dìde kan jà fún àwọn èèyàn wọn. Wọ́n lẹ́nu, wọ́n wà vocal, wọ́n wà radical, wọ́n strong, wọ́n good. Tó bá ti rí bẹ́yẹn wọ́n wá máa wò pé ó dà pé léyìí á fẹ́ wojú wa o, á fẹ́ dí wa lọ́wọ́ o, á fẹ́ yẹ̀ wá lọ́wọ́ wò o, á fẹ́ gbéná wojú wa, eléyìí á fẹ́ bojú wa jẹ́ o, kò ní fẹ́ gbọ́. Wọ́n ní ni ìwọ náà gbọ́. Wọ́n ní wọ́n á wá wò wípé kí la lè ṣe, wọ́n á kàn ju ọ̀gẹ̀dẹ̀ sí mọ́ńkì ni. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé tí mọ́ńkì bá ti rí ọ̀gẹ̀dẹ̀ báyìí, ọmọdé bá ròyìn àṣàkàrà dànù sí igbó. Ó lọ́rọ̀ yẹn. Wọ́n ní náà bá fa ẹni yẹn, náà bá invite pé okay, you know what, wọ́n á ti ṣe meeting, wọ́n á forí korí pé okay, let us enrich him more than his expectation. A lè weaken ẹ̀. Gbogbo radicalism yẹn kò ní lè ṣe. Gbogbo pé ó fẹ́ wá bojú wa jẹ́, ó fẹ́ stand for his people, ó fẹ́ jà fáwọn èèyàn yẹn. Tá a bá ti ẹ̀rí iṣẹ́, tá a fún ní oil block, tá a fún ní contract, tá a kó dọ́là fún, tá a ṣoríṣiríṣi fún, à gba ohùn lẹ́nu ẹ̀, à gba àyà ẹ̀, à gba everything, à weak. Ṣé ìwọ náà ti wá rí wípé nǹkan tó weak gbogbo àwọn leaders and elders wa nìyẹn láti iye ọdún yìí? Táyìwá àtẹ̀mí máa pariwo pé ṣé ẹlẹ́kì láti máa ṣẹ̀rú lábẹ́ àwọn people yìí ni? Àṣé ìjẹkíjẹ wọ́n ti, ọ̀pọ̀lọpọ̀ wọn, majority wọ́n ti jẹjẹkíjẹ, wọ́n ti mùmúkímu, òun ni wọ́n ṣe lè sọ̀rọ̀ kan bá tiẹ̀ jẹ́. Ṣé o ti wá rí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ìwọ àtẹ̀mí báyìí?
jẹ́ wá sọ fún ẹ wá máa wò wípé ṣebí Tinubu náà ìdí tí bàbá Tinubu ṣe ń rí nǹkan tó ń ṣe lọ́wọ́ tó ń rí ṣe tí wọ́n lè call bluff anybody ní Nàìjíríà ni wípé lákọ̀ọ́kọ́ náà bàbá yẹn ti jókòó ti study gbogbo kìíní yẹn ó dẹ̀ páwọn náà ti wàwé ẹ̀ owó burúkú ń bẹ lọ́wọ́ Tinubu kọ́kọ́ dì yẹn mú ìyẹn ní number one weapon tí Tinubu kọ́kọ́ achieve náà wípé kí tó lè fèsì àwọn people kí lè gbà yá wọn kí a lè ṣe ohun tó yẹ ká ṣe mo ní láti kọ́kọ́ wà pa ní sáìdì ọ̀dọ̀ mi o mo ní láti ní burúkú owó yẹn ló kọ́kọ́ wá ìwọ àtẹ̀mí sì mọ̀ wípé wàláhì ọmọ olódò òde gbé dání kúkú ṣì owó tí dẹ́rù bòṣì ṣé kò kúkú ní wúkọ́ síta anyway kò tiẹ̀ káyé owó yẹn wọ́n ti ní ànító àti àníṣẹ́kù ṣe gbogbo tí mọ̀mọ́ rẹ̀ mi Tinubu lọ́jọ́ inauguration wọn náwọn ò wá sí Nàìjíríà láti wá náwó yín àti ẹ̀ tí ìwà bẹ̀yẹ lẹ́nìí kí ni mo wá ń sọ ni wípé owó yẹn ó ti wà ń bẹ̀ omi tó o bá ti wá lówó tó tún wá ní power sórí wípé fáyà ni a máa fáyà bob ìdẹ olójú méjì ní ṣàrà ó ní o ṣọ́ ara ẹ lọ́ra Tinubu lọ́wọ́ yìí o ìdẹ olójú méjì ló ń bẹ̀yàn ní ṣàrà o torí owó wà lẹ̀ tí ò tiẹ̀ ṣe pé bẹ́yẹ owó Nàìjíríà owó títí ẹ̀ tó dẹ̀ lékún lójoojúmọ́ tó ń pọ̀ sí tó ń wọlé left right center kàmá tẹ̀ tí wàá sọ ti ní Nàìjíríà agbára tó wá kún òun ló ṣe lè fèsì àwọn northerners ṣó o rò wípé Jonathan ò mọ nǹkan tó yẹ kán ṣe ni Jonathan ò wà stinkly rich nígbà tó become Nigeria president àbá ayẹyẹ incident ni àwọn oríire incident bẹ́ẹ̀ yẹn Ọlọ́run á ṣe fún ìwà àtẹ̀mí náà oríire táàrò lójijì wọ́n á fi wá èmi àti erí lágbára lọ́wọ́ náà ìṣẹ̀dáwọ̀ nígbàbọ̀dẹ̀ kí ni mo wá ń tẹ̀ láti sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders wa tó jẹ́ nílẹ̀ Yorùbá ẹjá sọ tilẹ̀ Yorùbá bàbá Ọbásanjọ́ wọn ò wà stinkly rich bíi ti bàbá yìí o Tinubu débi tán máa sọ wípé àwọn fẹ́ ṣe kò gbẹndu sí wọn ní nọ́ọ̀tì ṣó ti wá rí wípé agbára yẹn owó àti agbára wà lọ́wọ́ Tinubu ó lè kojú wọn wípé kò ń ṣọ̀rọ̀ owó kò síbi tán fẹ́ block wọn ò mọ source of his business source tó fi make owó tó fi generate owó wọn ò padà mọ́ wọn ò lè block ẹ̀ agbára tó wá kún ọ̀rọ̀ mi yẹn ò lè yẹ wá wo fídíò. Or by integration? Not integration, by intimidation. And I said they are politically savvy. What they did to the rest of Nigeria, when they realized that the Fulani in the military, they could no longer use the military to retain power indefinitely. Since they've had power, they had access to the treasury, they say, oh yes, Edmond is from the east or wherever. Brilliant man, he may likely oppose us and contest with us and rival us. Let's make him an ambassador. Let's give him an oil block. Let's make him a billionaire. We padlock his mouth. Let's get an Abiola. Make him a billionaire. Let's get this. Let's get that. And make them big. They will never be able to look us in the face. Then we can continue looting the treasury. We can continue. And once when we are in control of the treasury, we are in control of everywhere. But the jihad is over. How come the Hausa man is yet to claim that Hausaness again? It's just now that the efforts we are making in the south have begun to yield fruits. You will be surprised to hear that now in Hausa land, we now have Hausa Christians. Never had that before. Never. You now have Middle Belt Forum that are saying we are not northerners, we are middle belters. We are not northerners. Don't call us northerners. Now when you see a Jukum man or you see a Lantan man and you say you are Hausa or you are Fulani, he will be angry. He may even draw his dagger. Don't call me Fulani. I'm not Fulani. I'm not Hausa. What we did not know until recently is that when you call a Fulani man Hausa, he will be angry. He will say Banzani. Because he knows that I'm superior to Hausa. Can you say I'm Hausa? But before now, before Buhari came to establish his suzerainty over Nigeria, we lumped all of them together for northerners. And like I wrote some 4 years ago, there's no north. There's no north that we used to know. The north is dead. There's nothing called north anymore. So there's a Fulani now standing on his own. He's standing on his own. There's no more north. If they try any war today, oh God of mercy, the kind of cohesion you had in the army, the military in 1966 will never happen again in this country, if there is a country at all. You will not find a Hausa soldier now, an Igbo soldier going to Enugu to kill a fellow Igbo. You will not even find an Igbo soldier coming to Ibadan to kill a Yoruba man, or a Yoruba soldier going to Enugu to kill an Igbo man. It will not happen again. So the Lantan people, the Benue people will never ever allow themselves to be used by any Fulani mischief maker. So if I'm getting you right, your argument is that the Fulani hegemony has been broken. Dead. Ṣé wọn náà ti wá rí báyìí? Alpha.
ṣé o rántí Governor Bala ti Bauchi some years back ó grant interview kan mo dẹ̀ máa ń gbé fídíò yẹn because ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ ó wà content yẹn lágbára gan tó yẹ ká máa sọ every now and then ni ṣùgbọ́n àwọn fídíò kan wà téèyàn bá lò ẹ máa sọ pé it's an old video. It is not a matter of that video alone. Content tó wà nínú fídíò yẹn show back present situation mu ṣé ó lè enlighten àwọn èèyàn tó bá rí bẹ́ẹ̀ má máa kọ sábẹ́ show mi o wípé fídíò tí mo bá gbé síbẹ̀ pé kò gbọ́ àlàyé yẹn kó máa sọ pé fídíò yẹn an old video bí ìgbà tó bá ń ba iṣẹ́ ọwọ́ ènìyàn jẹ́ ni ó lè máa ṣe níbòmíì má wàá ṣe fún mi. Now kí ni mo fẹ́ mú jáde nínú bíbẹ̀ òun ni wípé Governor Bala sọ nínú old video yẹn mi ì rí fídíò yẹn mọ́ ó ní òun ti àwọn nọ́dẹ́nà àwọn Fúlàní ló ń rìfà sí pé wọ́n ti pé gbogbo Fúlàní tó wà káàkiri ní West Africa kí wọ́n máa bọ̀ Nàìjíríà ó ní because Nigeria citizen ni wọ́n ipe great grandfather àwọn Danfodio ó ti gbàbẹ̀ fún wọn less than 1% òun ló halẹ̀ mọ́ wa o tí gbogbo wa wọn táwa ká tí jènìjènì bọ́mọjó wá wo ọ̀nà tí wọ́n gbé gbà gbogbo wa wá sọ pé báwo ni West Africa Fulani ṣe wá become Nigeria all of them become Nigeria citizen kẹ how láfapá jọrí láfẹsẹ̀ ṣe kíní kan okay ìjọ mọ̀ wípé less than 1% Fulani tí wọ́n bá yé Nigeria jẹ́ wọ́n wá lọ reinforce àwọn other Fulanis tí wọ́n gbé nínú igbó the majority of the Fulanis are living in the bush inú igbó ni majority Fulani gbé àwọn eléyìí kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú education social lifestyle and everything inú igbó ni àwọn lè máa rí tó máa ṣe kinní fún ẹranko oògùn burúkú dẹ̀ wà lọ́wọ́ wọn àwọn yẹn ni àwọn Fulani tó ń gbé ní city the city Fulani the town Fulani tí wọ́n da Nàìjíríà láàmú wọ́n wá lọ gbéṣẹ́ fún wọn àwọn ni wọ́n lò as mercenaries tó ń sọra wọn di terrorists and you begin to wonder kí ló dé tí wọ́n protect wọn throughout tí Buhari fi kúrò ńbẹ̀ kí ló dé tó ṣe jẹ́ wípé ransom nìkan ló sọ fún wọn because àwọn náà invite wọn àwọn El-Rufai and co ó ti ń gbọ́ gbogbo ẹ̀ láìmọye ìgbà àwọn ni wọ́n invite wọn láti lè máa lé gbogbo true Nigerian citizen sẹ́yìn fún wọn káwọn lè máa inherit Nàìjíríà gbogbo èrè tó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà kan jẹ kan pé kí wọ́n máa ṣe yàlà kan máa ṣe yòlò kan ní access sí many things nínú Nàìjíríà as a country kí Nàìjíríà máa upgrade kó máa move forward like every other country àwọn píníṣí less than 1% Fúlàní àwọn ni wọ́n jókòó pa lé lórí tí wọ́n sọ di property wọn tó ń jẹ lájẹbánu tí wọ́n mú owó yẹn tó ń pè láàrin ara wọn tó fi ń enrich ara wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn tí mò ń sọ yìí lọ́wọ́ àwọn ọmọ wọn the kind of lifestyle táwọn ọmọ wọn live mi ò fi yọ wọ́n o Ọlọ́run sì ń bẹ lórí ìtẹ́ most of the time ọmọ wọn yé lásídẹ́ǹtì ní nọ́ọ̀tì ń bẹ̀ àwọn machine burúkú ni o àwọn latest machine mọ́tò burúkú tó wọ́n burúkú òun ni wọ́n máa ń ra òbí because owó yẹn wà dọ́là làwọn náà wọ́n á gbé sí ìdí àwọn ọmọ wọn tó wà ní secondary school wọ́n á wá máa drive carelessly wọ́n á máa ṣe race wọ́n á máa ṣe oríṣiríṣi nǹkan ní north tó bá rí ayé tí àwọn ọmọ people wọ̀nyí àwọn ọmọ Fúlàní tí wọ́n jẹ́ ní north wàá fẹ́ para ẹ̀kú kó pokùnso wípé ṣé inú the same Nigeria náà lẹ́wà wàá wá máa wò pé bí iṣẹ́ ọwọ́ wọn ni iṣẹ́ ọwọ́ wọn kọ́ owó tó yẹ kí wọ́n fi tú Nàìjíríà ṣe káyé rọrùn fún ìwà àtẹ̀mí kí ọ̀pọ̀lọpọ̀ amátì ẹ̀ lè kúrò Nàìjíríà bẹ́ẹ̀ ni torí abroad náà ti cast kò síbi tó rọrùn mọ́ àwọn ni wọ́n ń pín èyí tó bá wá rí wípé nínú àwọn Southern á dí wọn lọ́wọ́ wọ́n á ju banana sí wọ́n á fi dọ́là báyé ẹ̀jẹ̀ wọ́n á kówó fún wọ́n á wá fi sokùn sí lẹ́sẹ̀ ẹni tètò bá wá ṣe torí ó ti jàjẹbánu kò ní lè wojú wọn mọ́ kò ní lè àtáàkì wọn mọ́ àwa máa sọ̀rọ̀ ṣe gbà ṣe bó rí ṣe bí kinní kan wọ́n á máa tì mẹ́yìn wọ́n á wá máa nǹkan tó yẹ kó sọ̀rọ̀ straight wọ́n á máa wọ bí wọ́n á máa wọ bí wọ́n á máa lọ bí wọ́n á máa lọ bí ìmí ìgan tó bá sọ̀rọ̀ ò ní gbọ́ nǹkan tó ń sọ mọ́ pẹ̀lú speaker lẹ́nu kò ní clear ṣé o ti rí báṣìírí wọn ṣe tú ṣé o ti rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ó sì tún níbi tí mo fẹ́ kó gbọ́ fídíò yẹn wá o. In 1995, the need to look for resources to run African states became an issue. Nigeria was more or less totally bankrupt. The need to run Nigeria became an issue. Salary payment was difficult. Then Libyan government
along with Germany, decided to utilize a satellite from a private satellite company that has shares of government of Germany in it. They discovered uranium in abundance and in high quality, well spread in Niger. Out of curiosity, that leader and other leaders decided to say, scratch part of Nigeria and let's take a look. They were shocked with what they discovered. In Northeast, they discovered a portion, and that portion in part of Zambeza leading to Lake Chad. What was deposited there, this is not hearsay. I was in Libya, I was in attendance along with Nigeria's ambassador, 2 of us allowed, then he was later told to go, and I was left alone along with the Libyan leader and the German company and the owners of the satellite. What was kept there was capable of producing 10 Dubais, 1996. You can quote me in the eyes of this world, Mustafa said so. I'm not into rhetorics. I love this country, I stand for this country. We are already targeted and hated by numerous forces. But if that is what they should do for us rendering service to Nigeria, then definitely they have not started. What we discovered at that material time was a shocker. So I asked questions, as if I didn't understood what they were saying. The Libyan leader then, may so rest in peace, said, and I quote, I mean, what is in this place is enough for you to produce 10 Dubais, 1996. The product of this satellite was brought to Nigerian head of state by me. I brought the 2 metallic boxes. Where is it? Who took it? What happened? Where is the money? Òun ló ti gbọ́ yẹn o. Ìjọ gbọ́ ohun tí General Mustapha sọ. Wọ́n jẹ́ kó yé wọ àti èmi wípé ní asat 1996 former president Libya ìyẹn Gaddafi àti German country ìlú tí mo tẹ̀dó síbí. Wọ́n ń try láti locate àwọn ní àwọn drone àwọn nǹkan kan tí wọ́n fi ń discover àwọn mineral resources káàkiri. Òun náà lò títí tó fi dé Niger tí wọ́n discover uranium àti oríṣiríṣi àwọn solid minerals. Now, gẹ́gẹ́ bí Al-Mustapha ṣe àlàyé yẹn tí wà tèmi jọgbọ́. Ó wá ń jẹ́ kó yé wa wípé Libya president ìgbà náà ìyẹn Gaddafi àti German company yẹn tí wọ́n lo kíní yẹn tán discover ti Niger. Wọ́n wá wí pé okay, ẹ jẹ́ ká try ẹ̀ náà ní north bóyá anything máa ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n máa fi wá gbogbo north, wọ́n discover precious stones and many solid minerals tó wà very very expensive. Láti ọdún náà tí ń wá precious stone and many other solid minerals ní north ń bẹ. Wọ́n ò dẹ̀ remit owó yẹn sí inú àkáǹtì Nigeria government account. Wọ́n pín láàrin ara wọn. Al-Mustapha wá ń jẹ́ kó yé wa wípé by the time tó máa ṣe the same thing ní north, ohun tí wọ́n bá ń bẹ̀, ohun tí wọ́n rí, ó ní ohun tí wọ́n rí ní north east. Ṣé o mọ̀ pé north east yẹn òun ni wọ́n náà ti flush wọn nísìn tí gbogbo wọn sá wá sí south west torí mineral resources tí wọ́n bá ń bẹ̀, solid minerals tí wọ́n ń tán mining bẹ̀, òun ni wọ́n ṣe jókòó pa síbẹ̀ àwọn terrorists o. Àwọn Fúlàní náà lọ kó àwọn Fúlàní tán invite àwọn Fúlàní ẹgbẹ́ wọn kí wọ́n lè máa wá kíní yẹn successfully láìsí anybody tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Wọ́n kó àwọn terrorists wá, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn. Àwọn tó ti ń gbé ibẹ̀ yẹn, àwọn Hausa tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Sokoto belongs to Hausa, Zamfara belongs to Hausa, gbogbo àwọn tó ti ń gbé bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán discover kíní yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní jí wọn gbé, wọ́n gba ransom, wọ́n believe pé wọ́n lè lé wọn kúrò ńbẹ̀. Ìgbà tó pé tán ti ń jí wọn gbé tán pay ransom tán pa wọ́n kúkú ju àdó olóró ìgbì. Wọ́n gba gbogbo village yẹn lọ́wọ́ wọn, wọ́n rí flag wọn síbi bẹ̀. Wàá rí wípé àwọn Fúlàní less than 1% yìí àwọn ni wọ́n kógun jà Nàìjíríà tí wọ́n da àwọn Boko Haram, ISWAP Lakurawa, so name all of them. Àwọn ni wọ́n invite wọn
for their own good. Àwọn less than 1% Fúlàní tó ń gbé ní city, tó ń jẹ governor, tó ń bá wa ṣe president, tó ti ṣe head of state rí nígbà kan, àti tó ṣẹ̀ṣẹ̀ kúrò bẹ gbogbo wọn. Àwọn ni wọ́n ṣiṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́. Àwọn ni wọ́n dé terrorist sí gbogbo Nigeria sí ká má ní peace, kó máa dà wá láàmú, ká máa face terrorist. Meanwhile, wọ́n máa wá kùsà wọn lọ́nbẹ̀. Now, ìjọ́ wo lèmi àti ẹ fẹ́ ṣe lady? Tí ọmọ ẹlẹ́ran ìwọ àtẹ̀mí jẹ gúngún, ọmọ aláṣọ wá wà kísà. Hey, láwa. Ṣé ìsìn tí àwọn tó lé kúrò ní tó sá kúrò ní north east, tó sá wá sí south west, ìjọ mọ àwọn area ibi tí wọ́n ná sá lọ. Àwọn nǹkan tó fi ń discover mineral resources, solid minerals, ó sì wà lọ́wọ́ wọn. Wọ́n ti lò ní ilẹ̀ Yorùbá. Wọ́n discover àwọn ibi tó ti discover gold, ibẹ̀ ni wọ́n tún lọ ń tẹ̀dó sínsìn. Mo ti ka kíní yẹn fún ẹ, wọ́n ti wà lẹ́kìtì, wọ́n ti discover bẹ́ẹ̀. Wọ́n wà ní Ọ̀ṣun, ní Iléṣà, Òkè Ògùn, mineral resources náà wà ń bẹ̀. Wọ́n ṣe ń lé gbogbo yín tí gbogbo yín sọra yín dìdìrìn. Tẹ́ ń wò, tẹ́ ẹ lè flush gbogbo wọn dànù kúrò lókè Ògùn. Kí ló ṣe bẹ́ẹ̀? Kó padà sí ilẹ̀ wọn. Yes, àsìkò tí tó tẹ́ máa jí, ẹ má dúró de anybody kó wá gbà yín sílẹ̀. There are thousands and millions of ọmọ ọkọ tó wà nílẹ̀ Yorùbá tí Ọlọ́run jogún agbára fún. Tí ẹ ní àyà bí ìrà, tẹ́ ẹ jẹ́ akíkanjú lọ́kùnrin àti lóbìnrin. Yes, àsìkò yìí ni single person kọ́kọ́ kò lè gbà yín lẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, èmi là ń pe lágbẹ́jà, à ń pe làkàṣègbè, ẹ má bọ̀, ẹ wá gbà wá. No, ẹ dìde kẹró yára yín lágbára. Tó o bá sọ wípé ẹ̀yọ̀ Fúlàní olóògùn, mo ti sọ fún ẹ. Wọ́n ní oògùn burúkú wà lọ́wọ́ wọn. Kó tó lọ kojú wọn, make sure pé o gé àjẹsára tó le kókókókó. Ṣe tán, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká ready. Ká fèsì wọn. It is about time láti flush gbogbo Fúlàní kúrò nílẹ̀ Yorùbá because àwọn elite wọn, àwọn ni wọ́n gbé wọn dìde, tán ní wá lára. Àwọn náà lò wọ́n torí ká má bàa ṣe kíni, ká má bàa béèrè ikú tó pa bàbá ńlá bàbá wa lọ́wọ́ wọn. Àṣírí wọn ti tú. Yes, ẹ jẹ́ ká kojú wọn. Ṣé nígbà tó ti wá everything tán kówó jẹ, tán pín láàrin ara wọn, wọ́n tún fẹ́ ìwọ àtẹ̀mí tó máa lajú kalẹ̀, kán tún wá máa wá tilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan kan ni Tinubu náà máa ṣe. Ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan o, bàbá Tinubu, tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo gbogbo nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe, president ni yín, iṣu wà lọ́wọ́ yín, ọ̀bẹ ń bẹ lọ́wọ́ yín, pín ire láre, ọmọ lálọ́mí, àbíṣujó kọ, ẹ kó gbogbo everything, split everything spillable. Yes, ìdí ni wípé ẹ bá bàbá Tinubu sọ̀rọ̀, ẹ ti ṣẹ́ṣọ́ ìyà fún ìran Yorùbá o. Tí ẹ bá kọ̀ láti ṣe tó yẹ kẹ́ ṣe, ẹ má jẹ́ kí àwọn people yẹn kó yín láyà jẹ, they can't do you a jack. Wọn àmọ́ source of income yín, bẹ́tẹ̀ ṣe make owó. And radically, yes, you are the only one that fit fún wọn. Gbogbo yín tẹ́ pariwo ẹ̀yin ọmọ Igbo, the Igbos that are shouting, they still this mandate, Obi, 1 billion. I have been saying this thing for so many times since last year, that 1 billion Obi can never do a jack in Nigeria. Ṣé Obi ló máa wà as a president ìtakojú àwọn ilé? Ṣé Obi tó ń ṣe campaign lásán tó ń ṣe? Yes, daddy. It is not like that. We have to sit on the round table. Nekene. Radicalism ló lè ṣe, èèyàn tó bá dẹ̀ máa ṣe, wàá mọ̀ wípé yes, ọ̀rọ̀ owó ti lówó burúkú sílẹ̀, kò sí ọ̀nà tó lè fi block business or anything. Agbára dẹ̀ ti wà lọ́wọ́ ẹ. Bàbá Tinubu, ẹ lo agbára yẹn jọ nítorí Ọlọ́run ẹ̀ ní ṣánkú. Èwo làbọ̀rọ̀ ṣánkú náà rò tó wà lẹ̀ bàbá Tinubu. Stay still náà. Bàbá, tí ẹ ò bá do the needful, kẹ́ tó kúrò lórí àpèrè yẹn, ẹ ti ṣẹ́ṣọ́ ìyà fún ìran Yorùbá o. Bàbá Awùjalẹ̀, torí mo rí wípé ẹ̀yin ni bàbá Tinubu ń gbọ́rọ̀ sí lẹ́nu. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ lọ bá bàbá Awùjalẹ̀ o of Ìjẹ̀bú-land. Kẹ́ bá wa bẹ̀ wọ́n, kán bá wa máa kọrin sí Tinubu létí tí wọn ò bá do the needful fún ìran Yorùbá kán tó kúrò ńbẹ̀. Ogun dé, wàhálà ìṣẹ̀ṣẹlẹ̀, wàhálà ìṣẹ̀gájù. Ajẹ́, wọ́n ti kọ́ńkà wa nìyẹn o. Wo gbogbo ilẹ̀ Yorùbá, politician wo lórí tó radical bíi ti bàbá Tinubu? Wo lórí tó radical tó lè kojú wọn bíi tiẹ̀? Lẹ́yìn kí bàbá ṣe the needful, ibi tó bá wá ṣe dé, káwa tó kù ká fàyàrọ́, ká máa ṣe lọ bẹ́ẹ̀, ká máa gbé lọ bẹ́ẹ̀. Bàbá, please lay this foundation for us. We are pleading, sir. We are begging. Gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ẹ bá wa bẹ̀ bàbá Tinubu. They can't do you anything. Iṣu bẹ lọ́wọ́ yín, ẹ̀wò ọ̀bẹ ń bẹ́ẹ̀. Ẹ̀yin gangan lẹ fitting. Ẹ ṣé o. Gbogbo nǹkan tẹ́ wá lẹ fẹ́ ṣe tẹ́ là kalẹ̀ yìí, etí la fi ń gbọ́, a fẹ́ máa fojú rí sà.
ẹ má jẹ́ kó pẹ́ jù, ẹ má jẹ́ kó pẹ́ jù, ẹ má ṣe ní kíákíá. There is no time to waste time. Ẹ mọ̀ ẹ ti fẹ́ lo 2 years pé ká tó díjú ká tó lẹ̀ tó ti lo 2 years first time tẹ lọ ó yá do the needful on time. Àbí kí lẹ ní mo sọ? Ó ti ká mi lára jù. Tọ́ o ìmọ̀ bínú, ẹ má bínú, ó ká mi lára ni lóòótọ́. Ẹ mọ̀ ìpẹ́yìn náà lẹ sọ pé ijó tó bá dúró tó wọnú àgọ́ ara èèyàn máa ń dìkùkù. Ìfẹ́ tí mo ní sí ìran mi ni torí náà ẹ má bínú, ó ṣe ká mi lára ni. I truly and genuinely love my race, my people, my land. Ìwọ náà ò sì ṣó ìfẹ́ sí. Tó bá wá rí bẹ́ẹ̀, bá mi mú fídíò yìí, bá mi pín dọ́dọ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá both home and abroad. Bá mi kó ṣí wọn létí kí wọ́n mọ nǹkan tó yẹ ká ṣe. We need more unity this time around. Ẹ má jẹ́ àfàbòsí sí o. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé kò ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá tó fẹ́ tẹ̀síwájú fún ìran baba ńlá baba ẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ ńkọ́, ṣé ìwọ náà fẹ́ tẹ̀síwájú? Ó yá jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Drop your own comment under this video. Jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi like video yìí. Má sì gbàgbé láti bá mi share. Ilẹ̀ Yorùbá jọ gbé wá.